ما أنت عنوان السلفية، والسلفية ما ترتبط بالرجال ولا بالأسماء ولا بالأعلام ولا بالزمان ولا بالمكان. السلفية ثلاث: الله والرسول والصحابة يا عبد الله. هذه هي السلفية، وهذا مذهب السلف، وهذه مثلية الصحابة، وهذا مذهب الجماعة، وهذه هي السنة والجماعة. هذا من كان على مثل ما أنا عليه اليوم وأصحابي، وهذه الفرقة الناجية، وهذه الطائفة المنصورة. يجب عليك أن تواليها وتحبها وتناصرها. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. Akí gbogbo ọmọ ìyá wa Mùsùlùmí, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọ̀rọ̀ tí a máa bára wa sọ lónìí, òun náà ni ọ̀rọ̀ nípa ṣíṣe àfitì ẹ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn lọ sí ọ̀dọ̀ àwọn olùmọ̀. Àwa náà ti máa gbọ́ olùmọ̀ lọ́tùn lósì. Kódà ó tiẹ̀ ti fẹ́ di tọ̀bíyàn ẹlòmíì, ó ti di addiction mọ́ ẹlòmíì lára débi pé tá a bá sọ ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wájú, sọ ọ̀rọ̀ ẹ̀sìn lọ ẹ̀yìn, tí wọ́n bá rọ́dà lọ́tùn, tí wọ́n bá rọ́dà lósì, àbí bí wọ́n bá dúró sórí àwọn ẹ̀rí nípa pé báyìí l'Ànábì ṣe fi sí, bẹ́ẹ̀ làwọn sàhábà náà fi sí ẹ̀rí. Ẹlòmíì á dìde pẹ̀lú pé ṣé wọ́n wá fẹ́ nímọ̀ ju ṣéwù kínní lọ ni, ṣé wọ́n wá fẹ́ nímọ̀ kí ó tó àfáà kínní ni. Ẹlòmíì yóò sì farabalẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́, yóò sì fi ọ̀rọ̀ àfáà yóò sì fi dàdí Ànábì nù. Ló fi wá já sí pé láwùjọ wa lónìí, gbogbo àwọn nǹkan ẹ̀sìn, àwọn ìdájọ́ ẹ̀sìn, ọ̀pọ̀lọpọ̀ àti wá lò dájọ́ ẹ̀sìn gan, wọ́n wá ń ṣe bí ẹni pé tó o bá fi lè lo ìdájọ́ lórí àwọn nǹkan tó ní agbára, irú àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú kíyàn ṣe kíni o, kíyàn ṣe kúfúrù sínú ẹ̀sìn, àbí kíyàn ṣe ẹbọ nínú ẹ̀sìn, àbí kíyàn ṣe bídíà, ẹ̀rí. Tó o bá ti lè wá sọ pé bídíà leléyìí kò dáa, tẹ́ni tó sọ tó ṣe bídíà nì tí tún sọ fún ẹ pé òun rí ẹ̀ lòun wà, òun ò kúrò lórí ẹ̀, òun ṣe máa bá tòun lọ ní ilé mọ̀. Tí wọ́n bá mú àwọn ṣùrúùt àti àwọn dọ̀wábìtì fún tọ̀hún tó fi wá ṣe bìnà òhókùnmí lé lórí, àwọn kan ti dòǹdó pé wọ́n fẹ́ pè lórúkọ tí ò dáa, tó wá lè pẹ́ ẹni tó bá ṣe rídà nínú ẹ̀sìn, tẹ́ bá ní kúfùrù ni, ó di tẹ̀kfírí. Bẹ́ẹ̀ ká bá ṣe bídíà tó ń fìfẹ́ inú ẹ̀ ṣe bídíà ni, kì í ṣe ẹni tó ṣe bídíà pẹ̀lú kó ṣàṣìṣe o, ẹ̀rí. Lẹ́ni tí bídíà ẹ fojú hàn, tẹ́ bá ṣe bìnà òhókùnmí bídíà lórí ẹ̀, ó di kíni o, ó di tẹ̀kfírí, ó di kàríjì lọ́dọ̀ àwọn kan. Ìjẹ́ kí wá lẹ̀ rí ẹ̀yin tẹ́ ẹ sọ pé kíní yóò nítumọ̀ tó tó àwọn, ẹ máa gbọ́ àwọn olùmọ̀ tí conclude lórí ẹ̀, ẹnu àwọn olùmọ̀ tí kò, àwọn olùmọ̀ sọ pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀
gẹ́gẹ́ bí ohun táwọn olùmọ̀ mú wá fún wa gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ti wá fẹ́ di ẹ̀jẹ̀ omi gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú ara ẹlòmíì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kíú ni wọ́n ti gbé ọpọlọ wọn síbi pé ká dúró de àwọn àáfàá, ká dúró de ìpinnu àáfàá lórí àwọn ọ̀rọ̀ ẹ̀sìn ká tó lè lo ìdájọ́ ẹ̀sìn. Eléyìí náà tá bá wá wò dáadáa fẹ́ni tó bá nìkan ṣe ń bí ẹ̀sìn yẹn padà rí i pé èèyàn ń sá níbì kan ń tú lọ ń kó síbì kan ni. Òun ló fi já sí pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwọn nǹkan yóò tuntun tó láwọn tá à ń lẹ́ṣẹ̀ kí ni o tá à ń nẹ́bí sàṣálà ṣe kí ni tó ti sọ́ọ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Tí ń bá wá ń ṣẹlẹ̀ tá a bá wá ń rí i láwùjọ wa ẹni tó bá ti gbọ́ yé ò ní problem pẹ̀lú àwọn nǹkan bẹ́ẹ̀. Níjọ́ tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ti ń ṣe wáàsí fáwọn àlùmọ̀, hadith Irbad bin Sariya ni hadith náà. Òun ni wọ́n ń sọ fún wa pé Ànábì ń ṣe wáàsí fún wa. Ànábì ń ṣe wáàsí ìgbà tí ìpínyà, ìyapa ẹnu, ìlọ ọ̀tún ìlọ òsì nígbà tí ó padà máa ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú. Ànábì ń sọ débi pé ìbànújẹ́ bá gbogbo sàhábà tí wọ́n jókòó síbẹ̀ kálukú sì ń dá mi lójú. Nígbà tá Ànábì ń sọ fún wa, ń sọ fáwọn sàhábà rẹ̀ pé ẹni tẹ́mi ẹ bá gùn nù yín ẹ padà ríran wo ẹ ra àwọn ìyapa oríṣiríṣi. Ìyapa tí ó máa wá níbi inú ẹ̀sìn náà ni kì í ṣe ọ̀rọ̀ gbésí ayé. Ẹ kí n lọ gbé àdìsí náà wá. Ohun tá Ànábì ń sọ táwọn sàhábà ń sunkún tí kálukú ń banújẹ́, tí ìwárìrì ìkóṣúṣú ẹ̀mí tó mú ọ̀pọ̀lọpọ̀ tí kálukú tẹrí kodò bí ẹni tó fọṣẹ́. Ẹ rí wáàsí ọjọ́ náà ní agbára, ó kún kẹ́kẹ́ o tá Ànábì ń ṣe fáwọn sàhábà. Ó bẹ nínú àdìsí Abu Dawud náà ẹ̀rí ní 1607. Ń bẹ nínú àdìsí Imam Ahmad náà ní 17,185. Àdìsí wa pọ̀ gan-an dín náà bọ̀ ẹ ká sáré lórí ká lè máa lọ bí tí à ń lọ. Ànábì wa ń ṣe wáàsí níjọ́ náà fáwọn sàhábà, kálukú wa balẹ̀. Ẹ̀rí kálukú wa balẹ̀. Ànábì ń ṣe wáàsí ìgbà tí ìyapa ó máa dé. Tẹ́ máa gbọ́ tọ̀tún, tẹ́ máa gbọ́ tòsì, tí kálukú máa mú ọ̀rọ̀ tọ̀tọ̀tọ̀ wá tí ò ní níbàámu sí kìtàbù wa súnà. Ó ṣe àwọn sàhábé lè mọ̀. Ànábì sọ gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ ńgbà náà. Kódà àdìsí tún bẹ nípa pé àwọn ìjọ yìí ò ní yẹ̀ wọ́n ní gbò tí wọ́n máa tẹ̀lé sísítẹ́ẹ̀mù àwọn tí wọ́n ti ṣáájú wọn títí gbogbo táwọn yẹn bá ń tọ̀ làwọn náà máa tọ̀, gbogbo ohun tó máa ṣe làwọn náà máa ṣe. Kódà kí wọ́n wọ inú wo àwọn irin wọn, kí wọ́n wọnú wo àpò èbe, kí wọ́n wọnú wo èèrà, wọ́n bá wọn wọ ọbẹ̀ níbi tí a máa tẹ̀lé èèyàn gbọ̀ngbọ̀n. Ìgbà àdìsí eléyìí tí mo wá fẹ́ lò yìí, àdìsí Irbad bin Sariya yìí, Ànábì wa ń ṣe wáàsí yẹn lọ, kálukú ń sun ẹkún pé ní pé nǹkan padà ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú. Ẹkún yìí pọ̀, ìbànújẹ́ yìí mú àwọn èèyàn lẹ́mìí. Nǹkan báyìí á padà ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú nínú àlùmọ̀ yìí náà. Ẹnìkan wá dìde láàrin àwọn sàhábà. Ẹ bá lọ wo àwọn nọ́mbà tí mo dárúkọ fún yín lẹ́ẹ̀kan.
rí bẹ́ẹ̀ o wà ń pè bẹ́ẹ̀ o kì í ṣe exaggeration. Èèyàn kan wá dìde láàrin àwọn sàhábà òun bá sọ pé tọ̀ ya Rasulullah òjíṣẹ́ Allah ka'anna hadhihi maw'izatun muwaddi'. Wáàsí tó ń ṣe fún wa yìí wáàsí yìí ń dàbí pé èèyàn ń ṣe wáàsí ìdágbére fún yàn ká máa prepare kalẹ̀. Tó wà nẹ́bì tó bá wá rí bẹ́ẹ̀ kí nìkan tó wà sọ fún wa kalẹ̀ àlàó ló fún wa kalẹ̀ tá a fi máa mẹ́jọ ara wa làwa náà ò fi ní báyàpá lọ láàfin ní bá tìláàfù lọ láàfin ní kó síbi ọ̀rọ̀ àfáà kákọ́rọ̀ àfáà sẹ́mi kó mú wálé mi jọ̀rọ̀ ànẹ́bì lọ. Wọ́n béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ànẹ́bì ń jọ́ kìíní àná gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ yín náà ti ṣe máa ń béèrè lónìí pé ẹ dákun ká ní ká máa gbọ́ kí ni ká máa mú. Ẹni tó bá wùn kò lè máa gbọ́ nǹkan tá ànẹ́bì sọ yìí náà ní kí wọn náà wá mú lára gbogbo ẹni tó bá fẹ́ gbọ́. Ànábì ní usikum bi taqwallah. Mo ń sọ àsọọ́lẹ̀ fún yín pẹ̀lú pé kí ni o pẹ́ nípa ya Allah o. Ẹ lọ nípa ya Allah ẹ níbẹ̀rù Allah. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń gbọ́ wáàsí from one page to another page. Ẹ jẹ́ kí intention àníyàn tẹ́ fi máa gbọ́ wáàsí ó dáa o. Ibi tẹ́ bá ti jókòó sí tí kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n rán ń bẹ̀ tí kì í ṣe nǹkan tó lè ràn gbé sí ayé yín lọ́wọ́ níbi ẹ̀sìn ni wọ́n rán ń bẹ̀ àgòkó ń bẹ̀ kì í jókòó sírú bẹ̀. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí ń bẹ náà platform àràn platform àgbákò platform àwọn ọ̀rọ̀ haram platform àwọn ọ̀rọ̀ ẹbọ platform àwọn violence platform àwọn tí wọ́n nìkan ṣe ń bi ẹ̀sìn kọjá kẹwàá gbọ́ latest update. Tó bá já sí pé nǹkan tí wọ́n bá ní interest ń bẹ ń gbèsè ayé rẹ̀ tó ń subscribe fún un o lè mọ̀nà báwọn o ìwọ náà ń bẹ nínú àwọn tí wọ́n pè ní blind follower tí wọ́n máa tẹ̀lé gbogbo èèyàn gọ́gọ́ ní tí ò bá ti wúlò fún yàn kí nìyẹn ń jókòó bẹ̀ fún. Lẹ́wọ̀n lẹ́lòmí káàkiri àwọn platform oríṣiríṣi ẹ máa ní kọ́mẹ̀ntì ẹ̀ kiri ẹ máa ní kọ́mẹ̀ntì ẹ̀ kiri ẹ máa ní kọ́mẹ̀ntì ẹ̀ kiri. Níwọ̀n tí já sí pé ìmọ̀ tó fi control ara rẹ níbi nǹkan míì tó tẹ́tí sí ò tíì sí àkídà rẹ ò tíì nípa tẹ́lẹ̀ nǹkan kan ò tíì yẹnu ẹ̀sìn tó bá gbèrú ju wọlé fún ẹ ó gbà á. Lọ́pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì lẹ́yìn máa ń fẹ́lẹ́ lómi pé àwọn oníjókòó tẹ́lẹ̀ tó lòun ṣe wá sí àwọn onígbọ́n tẹ́lẹ̀ yìí ń wí eléyìí tí ò mọ̀ mi tọ́rọ̀ ẹ̀sìn dojú kọ yìí. Ẹ wá wo káàkiri gbogbo ayé lónìí pàápàá lórí social media ibi tẹ́ ẹ bá ti rí àwọn tó bá fẹ́ gbé ebú tó fẹ́ búyàn tó fẹ́ fún yín láwọn àwọn èsì ibi tí wọ́n lọ tí wọ́n dé èrè òkun bẹ̀ ní tìmùtìmù. Láwùjọ ń bí náà ń kọ́ kálukú ti ní ìfẹ́ àáfàá débi pé bá àáfàá rẹ̀ ò bá ẹ̀ tí ìfọwọ́sí kó gbọ́ nǹkan kó gbà nǹkan kó ṣe nǹkan bí ẹ̀sìn kò ní í ṣe o a ní kò sínú ẹ̀sìn. Ẹ mọ̀ ìyá mi mùsùlùmí Ànábì ní usikum bi taqwallah. Mo sọ fún yín o mo sọ àsọọ́lẹ̀ fún yín ẹ nípa ya Allah o abẹ́rẹ́ nǹkan. Was-sam'i wa ta'a. Allah ní kẹ́ máa tẹ̀lé o. Ohun tó máa ń sọ fún yín pàtàkì Allah ní kẹ́ gbọ́ kẹ́ tẹ̀lé. Wa in abdan abashiyyan. Kódà sí pẹ́ni tí ó yóò máa darí yín ẹrú ni. Bí gbàlagbà ẹni tí ò níran ẹni tí ò jẹ́ nǹkan kan. Ohun tá a la bá yàn fún yín tí ó máa darí yín ẹ tẹ̀lé lórí yín o. Àdìsí mi náà ń bẹ o tí jáde fún Ànábì sọ fún wa pé bá a bá ṣe rí náà láláwọ̀ ṣe yín lórí fún wa báwa náà bá ti dáa aláṣọwájú dáadáa bẹ́ẹ̀ kọ́ ni mo ń lọ. Tọ́ ẹ mọ̀ ìyá mi Ànábì wa ní fa innahu man ya'ishu minkum fasayara ikhtilafan kathira. Ànábì ní ẹnikẹ́ni tó bá ṣẹ̀mí nínú yín tó bá lò ṣẹ̀mí nínú yín tí ò bá ìgbà náà fasayara ikhtilafan kathira. Yóò rí àwọn ìyapa oríṣiríṣi o contradiction oríṣiríṣi lọ́tún lósì yóò ṣẹlẹ̀. Àdánwò nù bádàwọ̀ bá ti wá dé báyìí kí ni what is the way out aina najat níbo lọ́nà àbáyọ tó bá ti wá rí bẹ́ẹ̀ Ànábì ní ọ̀nà àbáyọ ni kí ni o fa alaykum bi sunnati ó dọwọ́ yín pẹ̀lú súnnà mi Ànábì
níbi súnà ànábì yẹn gan náà láti wá ní ọ̀rọ̀ kálukú wá ń pariwo kóun náà ń ṣe súnà òun náà ń ṣe súnà tó bá wá di bí àwọn nǹkan tí wọ́n ṣe tí ò sínú ẹ̀sìn tá a bá lẹ́rìí ẹ̀dà ádọ̀rọ̀ àpá ẹni tóun fẹ́ ṣe súnà ànábì pé kíní yìí bá ànábì ṣe wí rèé bá ànábì ṣe ṣe rèé báwọn sàhábà náà ṣe gbọ́ inú àwọn àáfàá tí wọ́n rí lẹ́yìn àwọn ni wọ́n ń tọ̀bẹ̀bọ̀ ni wọ́n ń kún ẹni tóun fẹ́ tẹ̀ lọ́rọ̀ àáfàá yóò tún máa gbógun tiwọ́ tóun fẹ́ tẹ̀ lọ́rọ̀ ànábì ẹwà àdánwò ẹwọ mùsíbà tẹ́ ẹ bá wá bí léèrè pé bọ́lá ànábì ti là á mọ́lẹ̀ pé nǹkan báyìí nǹkan yóò ní kí ni ṣé àwọn àáfàá tó wá sọ bẹ́ẹ̀ yẹn wọn ò mọ ohun tí wọ́n rí ọmọ kí ó jù wọn lọ ni ànábì ní tọ́ alaykum fa alaykum bi sunnati ó dọwọ́ yín pẹ̀lú súnà wọn ànábì wa sunnati al-khulafa'i al-mahdiyyin ar-rashidin pẹ̀lú ojú ọ̀nà àwọn àrólé òun ànábì tó láwọn àrólé ànábì yẹn gbogbo ìgbà tó bá ti ń dá sí pé orí kìtáàbù wa súnà ló bá dúró sí ní kẹ́ ẹ tẹ̀lé wọn táwọn náà bá ṣe mistake àti ń tẹ̀lé mistake ànábì sàhábà ànábì ò lè ṣe mistake à ń tẹ̀lé mistake sàhábì torí bẹ́ẹ̀ ńkọ́ ẹ̀rí ànábì wa ní tamassaku biha ẹgbà ohun tóun sọ yìí mú ẹ dọ̀rọ̀ òun mú o ẹni pé ẹ fi sọ́wọ́ òsì ẹ má fi jẹun wàá dùn àléyìí bìnàwáàdì ẹ fi yín ọ̀gán yín ẹ fi dín ọ̀rọ̀ yìí mọ́lẹ̀ gbogbo owó tó o bá ń gbọ́ mi jẹ́ kó máa ró nínú rẹ pé gbogbo ohun tó bá l'Ànábì sọ òun ló fẹ́ máa ṣe gbogbo ohun tá Ànábì ò bá ti sọ ò ní í ṣe kódà kó o máa ṣe nǹkan bá Ànábì sọ bóyá tó lórí àdíìsì dọ̀yìn fún ni tí wo ìtì mọ̀ níjọ́ tó o bá ti mọ̀ káàdìsì yẹn dọ̀yìn fún ni tún gbé kalẹ̀ má ṣe é mọ́ ètò authentic ni kó o tún gbà ẹni tí ń tẹ̀lé súnà Ànábì ẹ̀rí Ànábì ní wa iyyakum wa muhdathat àwọn aṣara fáwọn àdádálẹ̀ o yẹn ni pé ní ìgbà tí ìyapa bá dé tán àwọn àdádálẹ̀ á pọ̀ gan àdádálẹ̀ á máa bẹ́ ń bí ẹ̀sìn àdádálẹ̀ a máa bẹ́ ń bí àwọn kánà náà níjọ àdádálẹ̀ a máa bẹ́ ń bí kánà tẹ̀lé àfá gbogbo àwọn mẹ̀sì àbíyà tó ń dá kalẹ̀ ń lára àwọn mùdàsáàtì tíra ń bẹ́ ń bí táwọn àfá fi ṣàlàyé lórí ẹ̀ lára àwọn mùdàsáàtì àwọn nǹkan tí wọ́n dá kalẹ̀ ní táwọn èèyàn sọ pé tí ẹ báyìí tí kò tí àfá àbáyìí àbíkẹ́ lo philosophy àfá àbáyìí tí sọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀bá kò ní o philosophy àfa àbáwo gbogbo mentality gbogbo ẹ̀bùn tóun kíyẹn lè ní ìyẹn gbọ́dọ̀ tẹ sábẹ́ canopy súnà Ànábì ní pé tọ ìròrí tèmi tí mo rò yìí o kí ló bá mu nínú ọ̀rọ̀ Ànábì Ànábì ní wa iyyakum wa muhdathat ó dọwọ́ yín bó láwọn tó ń dá kalẹ̀ jìnà sí Ànábì wa ní torí pé kí ni Ànábì ní wa iyyakum wa muhdathatil umur àwọn àdádálẹ̀ inú gbà àwọn nǹkan tó máa dálẹ̀ létàlétà fa inna kulla muhdathatin bid'ah ẹbí ní gbogbo nǹkan tó bá dálẹ̀ sínú ẹ̀sìn yìí o bídíà gbogbo nǹkan tó bá gbé wọnú ẹ̀sìn bídíà ni innovation ni bídíà ni àdádálẹ̀ ni wọ́n ní wa kullu bid'atin dalalah gbogbo àwọn àdádálẹ̀ yìí wọ́n ń kọ́ àánú gbogbo ẹ̀ ibi tí hadisi yìí dé nìyẹn hadisi mi náà tó ń bẹ tó jẹ́ hasan ti riwaya Umar pé wa kullu dalalatin fin nar gbogbo ohun tó bá dá kalẹ̀ sínú ẹ̀sìn tí ò sínú ẹ̀sìn tẹ́lẹ̀ tí wọ́n pè lẹ́sìn fún yín àbí ní gbogbo ẹnu náà ni ẹlẹ́yìn ló wá ní ẹ hadith yẹn ò ní náà ronú ibi tó orí dénú kódà sheikh Munir Musalim gan nínú tíra tó pè ní at-ta'liqatu sunniyya tó bá lọ wò ń bẹ́ẹ̀ náà wàá rí ń bẹ́ẹ̀ tó máa àwọn riwayat hadith yẹn wá rẹpẹtẹ so ọ̀rọ̀ ziyada shaz ní lóòótọ́ ziyada ní Ibn Mubarak ní síkọ̀tù samti faqih ní síkọ̀tún imamun síkọ̀tún samti faqih tó já sí pé wọn gan ó lè dàgbà àdíìsì wá kó yapa sáwọn tó kù tí wọ́n gbà wá tẹ́lẹ̀ ṣùgbọ́n a lọ síbi ọ̀rọ̀ àdíìsì Mubarak síkọ̀tún sabtun faqih imam
oyè ẹ̀ ní agbára gan ó tó dá dúró òun ló wá gbà wá pé kí ni wà kúlù àdọ̀lá láti ń fi nà so ọ̀rọ̀ yẹn lórí yẹn báwọn gbogbo ohun tó bá wá dá kalẹ̀ nínú ẹ̀sìn tí ò sí ń bẹ̀ inú náà ni gbogbo ẹ̀ wá ìsọ́tì sí torí pé Allah subhanahu wa ta'ala náà sọ fún wa nínú al-Qur'an Allah sọ fún wa pé bismillahir rahmanir rahim Allah ní wa ma atakumur rasulu fakhudhuhu wa ma na'akum anhu fantahu Ànábì ní Allah ní gbogbo ohun tá Ànábì bá sọ fún yín tó bá mú fún yín tó bá ní ẹ ṣe fakhudhuhu ẹ gbà ó ẹ gbọ́dọ̀ ignore Ànábì wa ma na'akum anhu fantahu wa ma na'akum anhu fantahu gbogbo ohun tá Ànábì bá kọ̀ fún yín kẹ́ jìnnà sí nǹkan náà ọ̀rọ̀ àwọn olùmọ̀ tí kálukú wá ń sá lọ nínú àwọn àdádálẹ́gbà tí wọ́n dá kalẹ̀ létàlétà náà ni àwọn school of thought náà wà àwọn míì tí wọn ò kí ń ṣe school of thought àwọn káwọn máa wá nǹkan kan tí wọ́n lè fi condemn nǹkan tí wọ́n dìpẹ́ǹdì lé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ànábì yẹn akọ̀mọ́ra àfa kan lẹ́yìn máa gbọ́ àwọn olùmọ̀ wá sọ pé àwọn ẹnu àwọn olùmọ̀ tí kò àwọn olùmọ̀ àwọn wá wò ṣoṣo àwọn olùmọ̀ kìíní ọgbọ́n àwọn nǹkan bí olùmọ̀ yẹn wọ́n wá ní pé lóòótọ́ Ànábì ṣe nǹkan yẹn lóòótọ́ ṣùgbọ́n ẹ̀kan pé l'Ànábì ṣe ṣùgbọ́n Ànábì ò kí ń sábà ṣe ń gbogbo ògbà torí bẹ́ẹ̀ nǹkan kò tọ́ kí yẹn máa ṣe ẹ wá béèrè pé ma hiya sunnah pé tọ́ kí wá ní jẹ́ súnà gan tá à ń pè ní súnà qawluhu wa fi'luhu wa takriruhu ohun tí ń jẹ́ súnà náà ní tá Ànábì bá ti ṣe tó bá ti ṣe tí kì í ṣe khasu fún Ànábì tá Ànábì bá ti ṣe nǹkan tó bá wí nǹkan àbí tí wọ́n ṣe nǹkan lójú Ànábì tó fi ilẹ̀ fún gbọ́tọ̀ kò sí wàhálà ń bẹ̀ súnà tí ò bá ti ṣe kí ni o tí ò bá tó sí ìgbà míì tó tún wá yọ ọ́ kù nínú àwọn ẹ̀rí ìpín látọ̀dọ̀ àdúrà àtàlẹ́bí. Torí ìdí èyí ń kọ́ yẹn tẹ́ ẹ bá ń gbọ́ mi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ṣe bákan ẹ̀já máa tẹ̀síwájú báyìí. Àwọn kan ti wá program ẹ̀mí wọn débi pé ó dìgbà tí ẹ bá ka àfáà kan fún wọn lórí nǹkan tẹ́ ẹ bá ń sọ kí wọ́n tó bìlífù pé ní point kódà kẹ́ ẹ má tiẹ̀ ká àyà kẹ́ ẹ má kàdísì Ànábì wọn ò wọ́rì wọn ni àfáà yẹn lẹ́ẹ̀rí náà ẹ̀bí àfáà kí n lọ síbẹ̀. Ṣùgbọ́n bá wá fẹ́ yarí kanlẹ̀ tí nǹkan tó bá ń sọ ò bá nǹkan táwọn ti save sọpọlọ mu tí ò tẹ́ wọn lọ́rùn wọn ò ní dá ẹ lóhùn gbogbo ohun tó ń kọlù kóòtù náà dé sí. àwọn onídàáhùn wọn ò ní dá lóhùn wọn ò ní yà sí ẹ wọn wá keep on asking the same question. ìgbé yẹn kíní ńkọ́ tó bá sọ fún ọ pé báyìí wá ń kọ́ kò tí ì ní dẹ́ lóhùn fa
ó dìgbà tí o bá sọ̀rẹ́ńdà fún táwọn ń rò lẹ́mìí wọn yẹn tí ò sí nínú ẹ̀rí. Torí ìdí èyí ń kọ́ ẹ̀yàn mọ̀ ìyá wa nínú ẹ̀sìn. Ohun tá Allah àtànẹ́bì ní àṣegé ni o tó ní a ṣe òun ni ká tẹ̀lé Allah ká tẹ̀lé ànẹ́bì. Kò wá sáàfà sálàfù ẹ̀yàn kan láyé, sáàfà onímọ̀ kan gbogbo àgbáńlá nínú gbogbo àwọn àfá ẹ̀sìn àtà lórí àwọn sàhábà, àwọn sàhábí ànẹ́bì ni, àwọn tábìín ni, gbogbo àwọn àfá tí wọ́n ti lọ ni. Kò sẹ́nìkan tó ń sọ fún yín pé àfi kẹ́ ẹ tẹ̀lé òun o, ẹ gbọ́dọ̀ má lu ọ̀rọ̀ òun o, òun ni kẹ́ ẹ mú. Gbogbo ẹni tí ń bá ń sọ pé ẹ gbọ́dọ̀ má mọ́rọ̀ òun àbí làákàyè òun ni kẹ́ ẹ máa mú lè dá àfá ẹ̀sìn. Mi ò ní láǹfààní àti máa ka tírà tó pọ̀ gẹ́gẹ́ náà torí kò sí tírà kan tá a kà tí gbogbo òní jẹ́ bákan náà nípa pé ká má mọ́rọ̀ àfá. Ìgbà yẹn kí n sáré lo tírà ẹ̀yẹ̀ kan àbí bíi méjì kásìkò ìṣínú tó. Tí a bá lọ wo tírà yìí kí n tún lè fi ṣàlàyé fún wa dáadáa sí náà ni o. Al-iqna'u bima jaha an a'immati ad-da'wa min al-aqwal fi ittiba'. Kíyàn láyọ̀ ọkàn pẹ̀lú máa tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam nìkan. Ẹ̀rí náà ni wọ́n fi kọ tírà yìí. Ibi tí mo wá fẹ́ lò ń bẹ̀ ni pé àyá nínú Kùránì tí wọ́n mú wá lẹ́rìí pọ̀ gan-an tí wọ́n náà bá lọ wọ tírà yẹn. Ìṣubí yá pé ẹ̀yin náà ọ̀rọ̀ àfáà lẹ́yìn náà fẹ́ kà yẹn torí lómi ò tí gbọ́ nǹkan tá à ń sọ yìí. Ọ̀rọ̀ àfáà ó gbọ́dọ̀ lẹ́rìí ní nǹkan tá à ń sọ fún ẹ, kì í ṣe philosophy àfáà. Ó ti yé. Ọ̀rọ̀ tá àfáà wá sọ yín ṣe wá mú ọ̀rọ̀ sàábé kan wá nígbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa pé Allah sọ̀kalẹ̀ Al-Kùránì kalẹ̀ fún Ànábì kó lè bá máa ṣàlàyé ohun tá a ní kán máa ṣe fún wọn. Àbí ẹ̀kọ́ ẹ̀rí ní Suratul Nahl ní 44. Ó wá mú ọ̀rọ̀ sàábé wá, ọ̀rọ̀ Jábìrù radiyallahu anhu. Jábìrù tiẹ̀ òun wá sọ pé ó ní wa Rasulillahi sallallahu alaihi wasallam bayna azharina. Ó lá Ànábì òun bẹ láàrin wa, Ànábì ń bẹ pẹ̀lú wa. Yunzalu alayhi al-Qur'an. Wọ́n ń sá al-Qur'an kalẹ̀ fún Ànábì. Wa huwa ya'rifu ta'wilahu. Òun sì mọ ìtumọ̀ tí Allah ń wí fún. Wa ma amila bihi min shay'in amalna bihi. Wa ma amila bihi min shay'in amilna bihi. Gbogbo ohun tá Ànábì bá wá ṣe níṣẹ́ lórí nǹkan tó bá kà fún wa, lórí nǹkan tó bá wù níwá fún wa, àwa náà ń ṣe. Ànábì ń bẹ láàrin wa, wọ́n sá Al-Kùránì kalẹ̀ fún, ó sì gbọ́ yóò mọ̀ túmọ̀ ẹ̀. Definitely Ànábì ò ní ṣe nǹkan tí Allah ò fọwọ́ sí. Gbogbo ohun tó bá ti wá ṣe yẹn o, àwa náà ń ṣe pẹ̀lú ẹ̀. Bí Mùsùlùmí ṣe máa ń lò sí ayé nù. Gbogbo ohun tó bá bá Ànábì ṣe. Àfáà adágún wọn ṣá Ànábì ló ní á ṣe báyìí. Ó ti báyìí ní ìsìn báyìí. Kọ́kọ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rù náà. Allah wá ń sọ fún wa. Àfáà wá ń sọ̀rọ̀ ní tírà yìí pé ká tó máa ka àwọn àyà tó pọ̀ lọ. Ó ní wala sabila najati min hadhihi al-wa'idi shadid. Nígbà tí wọ́n mú àyà Al-Qur'ani wá, ń tà láti ń sọ nínú Suratul Nisa, àyà 115. Bismillahir Rahmanir Rahim. Allah ní wa man yushakiki ar-rasula min ba'di ma tabayyana lahu al-huda. Gbogbo ẹni tí ń bá ń ṣe ìmíjì tí ń bá ń dáwọ̀tò Ànábì, tó tún dáwọ̀tò Ànábì, tí tún takọ̀rọ̀ Ànábì, tí ń takọ̀rọ̀ Ànábì ní ká lò. Ìpè irọ́ ni kò rí bẹ́ẹ̀, kò possible bẹ́ẹ̀. Ẹ̀rí min ba'di ma tabayyana lahu al-huda. Lẹ́yìn tó ti wá hàn sí pé kíní yẹn Ànábì sọ lóòótọ́, Allah wí lóòótọ́, ó lẹ́rìí lóòótọ́. Ohun táwọn sàhábà ṣe nìyẹn lóòótọ́. Wa yattabi' ghayra sabilil mu'minin. Ó wá tọ ojú ọ̀nà míì tó yàtọ̀ sójú àwọn sàhábí lórí nǹkan yẹn. Àgbọ́yé àwọn sàhábà lórí ọ̀rọ̀ ẹ̀sìn, àgbọ́yé wọn in their totality, in their generality láfi ṣẹ̀sìn o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Jábìrù sọ fún wa lẹ́ẹ̀kan. Ànábì ni wọ́n ń sọ Al-Kùránì kalẹ̀ fún ló sì mọ ìtumọ̀ ẹ̀. Gbogbo ohun tó bá ti wá ṣe níṣẹ́
nínú iṣẹ́ tó bá ṣe àánà ń ṣe tẹ̀lé ni o abẹ́rẹ́ nǹkan tẹ́yìn bá wá lọ tójú ọ̀nà míì ẹ̀ sáwọn tí mùmí ní aláàní nuwallihi ma tawalla ẹ̀rí nuwallihi ma tawalla á mú kóhun náà máa ṣe nǹkan náà lọ ní ibi tó wà náà nù wa nuslihi jahannama yóò tàn sórí nǹkan tó ń ṣe òun náà tó fi wá wọ jahannama wa sa'at masira ibi tó burú níbi tí yẹn ń dé sí tó bá sọ fún ẹ pé n tá ànẹ́bí ṣe tó wá takú tó fi nǹkan yẹn kalẹ̀ kó máa ṣe n tá ànẹ́bí ṣe n tẹ́ ń ṣe yóò bá súnà ànẹ́bí mu ó wá tẹ́tí tí kò gbà ó ní rárá àfáà kí ńlá lè ṣe léyìí náà àfáà kí ńlá dé léyìí náà lẹ̀ n tá ànẹ́bí ṣe táwọn sàábà rẹ̀ ṣe tí wọ́n ṣe tẹ̀lé rèé tó takú tó yà lórí ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ lè já sínú náà o ọ̀rọ̀ rẹ̀ lè já sínú náà wáyé pé bídíà wáyé pé bọ̀ ni kódà tó wáyé pé ẹ̀ṣẹ̀ ni ọ̀rọ̀ rẹ̀ lè já sínú kó tó rí kẹ́ aláàṣẹ lè kẹ́ kó má fìyà jẹ rárá ó sì lè ọkọ fìyà jẹ náà kó tó kẹ́ ìyẹn ẹ̀yìn àwọn ẹ̀ṣẹ̀ afáwa wa ń sọ̀rọ̀ lórí àyà yìí nípa pé wala sabila linnajati min hazil wa'id shadid kò wá sọ́nà àbáyọ tí yẹn lè gbà tó lè fi escape lórí àwọn ìlérí tó ní agbára tá a láàlé kalẹ̀ yìí illa bi ta'atihi àyàfi kó tẹ̀lé ànẹ́bì nìkan nìyẹn lè fi mórí bọ́ níbi ìlérí ìyà náà yìí o Allah ti lérí kalẹ̀ kí gbogbo ẹni tó bá tí kí mi tí ń bá ń takò ànẹ́bì tó ń tọ ojú ọ̀nà míì tó yàtọ̀ sí àwọn sàábì ànẹ́bì níjẹ̀mọ́ wọn Allah ló mú síbi tí ó máa ṣe nǹkan náà lọ tó fi wá tán lórí ẹ̀ tó fojú ànẹ́mọ̀ ọ̀nà àbáyọ tí yẹn lè fi escape nǹkan yìí náà ni kí ẹ máa tẹ̀lé ànẹ́bì ẹ wò pé ọ̀rọ̀ táfà wa sọ ní ìṣẹ́ gbọ́dọ̀ wọ́n lẹ́rìí ìwọ náà gbà ọ̀rọ̀ àfáàlẹ̀ yìí náà kò tì í bẹ́ẹ̀ ni wàá wá fi làákà ìwò pé tọ̀ kí ni ẹ̀rí àfáà yẹn tí wọn táwa ń sọ bọ̀ yìí tó lẹ́rìí ó wọn náà lè kó lẹ́rìí Kùránì yẹn làáfáà ń tú àfáà wa mú áyà tó wá pọ̀ wá gan síbi wọn ní ká bí píndọ̀kọ díẹ̀ fún yín bẹ́ẹ̀ á lè sáré bọ́ síbò míì torí àánà wà nù àwẹ̀ àyàmùlìbíìdì ni o eléyìí 13, 14, 15 kàlẹ́ndà mùsùlùmí náà bẹ́ẹ̀ mo rán yọra mi lò díẹ̀ náà qala ta'ala fáwa fẹ́ mú ẹ̀rí ọ̀rọ̀ wọn wá bá àfáà ṣe máa ń kọ tírà rẹ̀ bí yẹn ṣe máa ń lo ọ̀rọ̀ àfáà rẹ̀ kò fẹ́ fọ̀rọ̀ àfáà kan kọ̀ǹdẹ́mù ànẹ́bí àdìs ànẹ́bí kí lè rí àfáà yẹn tó fẹ́ fi yọ kó mbẹ́ àfáà wa nítọ̀ aláàsọ báyìí pé bismillahir rahim ẹ̀rí aláàsọ fún suratul Al-Imran ní àyà 130 sí 131 aláàsọ fún wa pé wattaqun nara allati u'iddat lil kafirin ẹ páyà náà o tó bá tiẹ̀ láyà gidi gan o páyà náà allati u'iddat lil kafirin eléyìí tí wọ́n lérí ẹ̀ kalẹ̀ tí wọ́n ṣàdéhùn ẹ̀ fáwọn kèfèrí torí pé tó o bá ti gún rí kó lórí súnà nẹ́bì tó o bá tọjú ọ̀nà nẹ́bì wàláhì àbí kèfèrí ni ẹ ó di kèfèrí mọ́nà ẹ wá wọ́pọ̀lọpọ̀ àwùjọ wa lénìí ẹ̀wọ̀n táwọn èèyàn fi ń ṣẹ̀sìn ẹ̀wọ̀n náà wo bídíà lọ lẹ̀bi ẹni ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà dóníbẹ̀ tọ́nà àwọn àfáà súnà gan wọ́n dá bídíà lẹ̀ lọ tó pọ̀ lẹ́pẹ́ sí gan wọ́n dáná wo bídíà lẹ̀ gan tó pọ̀ lọ lẹ́pẹ́tẹ́ gidi gan nítorí pé kí ni jíjẹ múmu náà ni wà á wọ́rì ẹ máa gbọ́ bídíà ni ṣùgbọ́n bídíà eléyìí ò gbìyànjú jáde kó nu ẹ̀sìn bídíà eléyìí ò gbìyànjú jáde so báwọn ṣe ń sọ pé bídíà eléyìí ò gbìyànjú jáde yẹn wọ́n fẹ́ máa ṣe ni àwọn àfáẹ̀sìn tí wọ́n sì ní bídíà kan ò gbéyàn jáde àwọn ń gbógun tẹni tó àti bídíà tí wọ́n ní kò gbéyàn àti tí wọ́n ní wọ́n gbéyàn àwọn ń gbógun tẹni tó bá fi lè ṣe nǹkan kan ní méjèèjì tí wọ́n sì jìnnà sí ẹ kódà tó o bá kó lórí ẹ̀wọ̀n ní kírun sí ẹ lára wọn ní súnmọ́ wọn ní ṣàdúrà fún wọn lórí bídíà tó kéré yẹn náà wọn ní sọ pé lóòótọ́ bídíà pọ̀ lára ẹ̀ gan lóòótọ́ ṣùgbọ́n ẹ bá ṣàdúrà fún rárá báwọn kan bá wá wí pé àìmọ̀ kan ló lè kọ́ sí ìwẹ́ká ìmọ̀ kan ni àwọn kan yarí pé kò sáìmọ̀ kan bí àkídà kò lè sí corporation lórí àdúrà lórí oníbídíà láyé èyí tó sì lẹ́rìí ni pé gbogbo bídíà àdánwò àánú gbogbo ẹ̀ ẹ̀jẹ̀ máa tẹ̀síwájú aláwa àti ìmùwà tó bá fi yẹ jìyà tó fẹ́ kó sínú lérí náà wà àti ìmùwà ọ̀hà pẹ̀lú àlà wa rasula àtànẹ́bì la'allakum turhamun kẹlẹ̀ bá rí kẹ́ alátànẹ́bì ènìyàn máa ń tẹ̀lé ní ìfín rí kẹ́ nínú àyà mi nínú
suratu Ali Imran náà ní 32 Allah tún sọ fún wa mẹ́ pé Allah ní kul ati'ullaha wa nábì wọn náà tún sọ fún wọn pé ati'ullaha ẹ tẹ̀lé Allah àṣẹ wa rasula àtòjíṣẹ́ fa in tawallaw tẹ́ ẹ bá wá yarí tẹ́ ẹ fárígá tẹ́ ẹ lẹ́ẹ̀ lọ́bẹ̀ fa inna Allaha la yuhibbul kafirin Allah ò ní nífẹ̀ẹ́ kèfèrí ẹ ti rí lẹ́sẹ̀kẹsẹ̀ Allah ń sọ ni tí ò bá tẹ̀lé ànábì tí ò bá tẹ̀lé Allah tí ó tẹ̀lé ànábì ẹ̀ rí Allah ń sọ wọn de kèfèrí lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó ní kul ati'ullaha wa rasula fa in tawallaw tẹ́ bá wá yarí tí wọ́n tẹ̀lé fa inna Allaha la yuhibbul kafirin straight kèfèrí straight nù kéèyàn kan wá délé nìkan ní àdìsí yín wo ní kankan wo ọba tó dá wa ń já mọ̀ pé àìmátẹ̀lá ànábì àìmátẹ̀lá Allah àbá àìmátẹ̀lá ànábì because ó ní tẹ̀lá ànábì kò mátẹ̀lá Allah kò possible ẹ̀rí àìmátẹ̀lé ní kèfèrí léèyàn kẹwàá nìyẹn Kùránì nìkan lòun fẹ́ mú òsùn tó kàn wọn pẹ̀lú àdìsí kankan àwọn kan náà bẹ́ẹ̀ o àwọn náà kèfèrí dára àwọn náà kúfúrù ní nǹkan tí wọ́n ń ṣe yẹn tó bá kú lórí ẹ̀wọ̀n kú dáadáa lórí ìwọ̀n náà méjèèjì gbọ́dọ̀ complete nínú àyà míì Allah tún sọ fún wa ń bẹ̀ nínú suratu Nisa àyà 65 Allah tún sọ ń bẹ̀ pé fala wa rabbika la yu'minun ẹ̀ tí ilé jẹ́ mùmínì ẹ̀ tí lè gbàgbọ́ hátà wọn tí lè jẹ́ mùmínì fẹ́ẹ́ ṣe jẹ́ra bẹ́ẹ̀ náà títí dìgbà tí wà nẹ́bì tó fi máa dájọ́ fún wọn lórí nǹkan tó bá transpire láàrin àwọn méjèèjì that is àwa tí ilé jẹ́bi ìlíbà gidi yóò tí ilé jẹ́ni tó onísúnnà yányá títí dìgbà tí wọ́n máa sọ fún ẹ pé nǹkan báyìí ànẹ́bì dájọ́ báyìí lórí ẹ̀ ẹ̀rí summa la yajidu fi anfusihim harajan tí wọ́n wá rí contrary kan lẹ́mìí wọn ní contrary opinion sí nǹkan tó sọ fún wọn yẹn mímọ̀ kọ̀rọ̀ ìta nínú tó dálẹ́jọ́ fún wọn wáyé sẹ́lẹ̀mù tẹ̀sílẹ̀mù tí wọ́n sọ̀rẹ́ńdà totality fún nǹkan tó sọ nígbà náà ni wọ́n di mùmínì gbogbo ẹni tí ò báyìí tí ìnítẹ́lọ́rùn pẹ̀lú kọ́mọ́lá ànẹ́bì sọ báyìí lànẹ́bì ni a ṣe súnà ànẹ́bì ò fẹ́ báyìí ìdí báyìí ò dá tí ò tí ìnítẹ́lọ́rùn lórí ẹ̀ ìjẹ́ mùmínì rẹ̀ sì ní kelẹ̀ ìmọ̀ ó jẹ́ pé níbi nixole iman tí ẹ bá sì ní tí nọ́ọ̀sùlù ìmọ̀ọ́nì bá ń dá yẹn láàmú ìyẹn a máa rírú níbẹ̀ lórí ẹ̀ṣẹ̀ ní la máa gbó ní nọ́ọ̀sùlù ìmọ̀ọ́nì sí pa pé ẹ̀ṣẹ̀ ní í ṣe ni a ní sọ pé kò lè jẹ́ mùmínì lórí ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n tó bá ti dé bó wá ṣe ìstìláàlù ẹ̀ṣẹ̀ tí ń bá ń ṣe yẹn yóò bọ́ sí ibi pé kí ni o kò lè jẹ́ mùsùlùmí yóò di bídíà ó ti yá báyìí ní ìsìn báyìí so ẹlòmíín ṣe ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n kò tako dẹ̀líìlì ó ti yé ṣùgbọ́n àwọn nǹkan ń bẹ tó já sí pé ń tiwọn àwọn ń tako dẹ̀líìlù ni àwọn ń tako ẹ̀rí ń tiwọn ni ohun táwọn wà fún un wọn wá lè jẹ́ mùmínì o títí dìgbà tí wà nẹ́bí ó fi máa dájọ́ fún wọn pẹ̀lú ohun tó bá ṣẹlẹ̀ láàrin ara wọn tí wọn wá ní èròǹgbà míì tí wọn ní rí láì fi lẹ́mìí ara wọn sí nǹkan tí wà nẹ́bí dá fún wọn lẹ́jọ́ tí wọ́n gbà nígbà náà ni ó jẹ́ ẹni tó ń tẹ̀lé ànẹ́bí. àyà wa pọ̀ gan-an ó pọ̀ gidi gan tí wọ́n kó sí ibà yìí ó pọ̀ ọ̀rọ̀ Ìmámù Ṣáfi'í àwọn àfáìsìn táwọn èèyàn máa fi ń dẹ̀sìn lónìí náà ni school of thought Málíkì Ṣáfi'í Hanafi Ṣáfi'í Málíkì àti Hanbali àwọn kan lọ síbẹ̀ wọn àwọn kan tí wọn àwọn akọ̀kì tí láàfà àkànmọ́lẹ̀ tí wọn ni kódà bóun bá sí ní kíní yẹn pé kò ní túmọ̀ kò ṣe ká má ṣe bẹ́ẹ̀ Ibn Qudama gan-an pé kíní kan ẹ bá béèrè pé bọ̀ báyìí l'Ànábì wa sọ báyìí la fẹ́ ṣe ṣé wàá fẹ́ dọ̀rọ̀ àwọn àfáànù ni àdáhùn tá a nílé ní ẹ̀rí. Ìmámù Ṣáfi'í àfáwà mọ́rọ̀ Ìmámù Ṣáfi'í wá síbi ọ̀rọ̀ yìí lórí àwọn àyà tí a ti ń kà látàtàárọ̀ ni. Ìmámù Ṣáfi'í ọ̀rọ̀ tí yẹn ń bẹ nínú
táfà wa kóòtù yìí ọ̀rọ̀ Imam Shafi'i yẹn kọ́ ń bẹ nínú Munaqibu Shafi'i ila Hafiz al-Bayhaqi so àárín ń bẹ ṣá. Qala Shafi'i rahimahullah Imam Shafi'i ní man tabi'a sunnata rasulillahi sallallahu alaihi wasallam ẹni bá tẹ̀lé ojú ọ̀nà ànábì sallallahu alaihi wasallam tẹ̀lé ojú ọ̀nà ànábì súnà ànábì ló dúnú mọ́ àwọn tí wọ́n lo Shafi'i yẹn máa gbọ́ ò nílùú yín o wọ́n Shafi'i ní wà fàtúhù ń ṣọ̀rẹ́ rẹ̀ ń dọ̀rẹ́ ń máa bá a ṣe ń máa bẹ pẹ̀lú ẹ̀ wà man khalata fatarakaha àlàfùhù ẹni tó bá fi lè wá ro nǹkan míì pọ̀ mọ́ súnà ànábì tó gbé wèrè wọlé tó gbé ròyìn òṣì kan wọbẹ̀ tó fi ọ̀rọ̀ olùmọ̀ kan tó fi dọ̀rọ̀ àdíìsì nù tó fi dàrú ẹ̀rí tó wá yapa súnà ànábì ohun tó rò pọ̀ mọ́ yẹn náà ti kí ni ó wá yapa súnà ànábì Imam Shafi'i ní àlàfù máa yapa ẹ̀ o máa yapa ẹ̀ ó ní hátà sọ́ọ̀hìbì kódà kó jẹ́ ìyàwó mi ó jẹ́ ìyàwó mi ó jọ́rẹ́ mi ó jẹ́ alábàágbé mi lóró nǹkan mi pọ̀ mọ́ súnà ànábì tó wá da súnà rú àwọn ayapẹ̀ alẹ́zìlá òfà àríkù kó jọ́rẹ́ àwọn tó yẹ pé àwọn òkú máa ń fẹ́ fílẹ̀ àwọn òkú máa ń fẹ́ yapa ẹ̀ àbí kó jẹ́ kódà kó jẹ́ ìyàwó yẹn tí èèyàn máa ń fẹ́ kó lọ́dọ̀ ẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ sí ní da súnà rú pé kí ni súnà yín wo lẹ gbé wá lé sínú yín dùn gan tíyàwó rẹ bá ti ń kórìíra súnà tọkọ rẹ bá ti bẹ̀rẹ̀ sí ní gba wèrè ọ̀ságbárí tóun náà tí ò rí túmọ̀ sọ́rọ̀ ànẹ́bì mọ́ tí ń kọ̀ǹdẹ́mù ànẹ́bì ọ̀rọ̀ ànẹ́bì pẹ̀lú àwọn òrí burúkú ìjà fura o ẹ̀rí ó ní alẹ́zìlá òfáàríkù ń bọ̀ Imam Shafi'i ní mọ̀tẹ́bí sunnata sallallahu alaihi wasallam ẹni bá ń tẹ̀lé sunnata sallallahu alaihi wasallam wà fàtù àwọn aṣọ rẹ̀ àwọn wà pẹ̀lú ẹ̀ wà man khalata fatarakaha ẹni bá wà rò nǹkan mi pọ̀ mọ́ tó gbé súnà yẹn sílẹ̀ àlàfù àwọn ayapẹ̀ hátà sọ ìlú kódà ó jẹ́ ọ̀rẹ́ mi ayò mi olùfẹ́ mi báwọn ẹni kò síbẹ̀. ọ wá ní alẹ́zìlá òfáàrí wà lẹ́ni tí mi ò ní yapa tí mi ò ní takò alimọ̀láàzìm àfáàbìtì mọ́ Rasulullahi sallallahu alaihi wasallam wà ìbáwùdá òun lẹni tó dúnú mọ́ súnà ànábì ó dúnú mọ́ ó wá dó dáadáa pẹ̀lú súnà ànábì yẹn àwọn ò ní jìnà sí wà ìbáwùdá kódà kọ́nà ẹni ìyẹn jìn àwọn ò ní ṣe kí ni àwọn ò ní kó nítòsí ẹ that is àwọn máa get in touch wọ́n máa contact ṣe ọ̀bùn ànàgùn bó o ní o mẹ́ta náà wọ́n ti máa ń ṣe bẹ́ẹ̀ fún fa tí mo lè pé ní súnnà ni wọ́n bá a ṣe ṣàlàyé èyí tí ń yé wọn wọ́n sì ń gbọ́ yé wọ́n sì ń mú lò wọ́n sì ń gbìyànjú máa ń ṣẹ́ẹ̀kì wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan assalamu alaikum ẹkùn jẹ́ mẹ́ta o wọ́n ní kí yín ní o ẹlòmíì ń bẹ já sí pé a lè sọ̀rọ̀ fúnjọ́ mẹ́ta tẹ̀léra wọn káàkiri assalamu alaikum àmì ẹ ká subscribe kí n pé ó dà ẹ̀yìn ní káàdì lé ní iye sẹ́ndì káàdì sí mi o ẹ ká sọ̀rọ̀ lágbo báyìí àwọn tí kọ́ńtírì tí wọ́n jìn bí aago 11 bí aago 12 a lè máa sọ̀rọ̀ bó ní o ṣàlàáfíà ní o báwo lẹ ṣe wà sí kankan à ń sọ̀rọ̀ inú wa dùn á rẹ́rìn à ń sọ̀rọ̀ ìjẹ́mọ̀lẹ́bí torí ìlú wọn tí kọ́ńtírì tí wọn tó jìn àárọ̀ tiwa fẹ̀rẹ̀ tiwa mí báyìí dẹ́kẹ̀ àwọn ń bẹ lóru so ayọ̀ síra wọn bẹ́ẹ̀ àwọn ètò sí nígbà yìí náà á pera wa á ṣẹ̀kí ara wa bí mùsùlùmí ṣe máa ń ṣe nìyẹn fáwọn tí ń bá ń ṣẹ̀sìn tí wọn kì í ṣàwọn onírúurú àwọn kan ń bẹ onírúurú ni wọn tá a pa wọn tì tá a blọọkù àwọn ẹlòmíì dànù tá a dìlítì ẹlòmíì dànù ẹlòmíì á sì blọọkù ẹ á dìlítì ẹ apáàtì sórí ààyè títí ẹ ní pé tọ onírúurú ni wọn yàtọ̀ sáwọn nǹkan táwọn máa ń bí sí láti pé àwọn èèyàn ò ṣe máa ń sábà bá sọ̀rọ̀ kankan báyẹn náà lọ títí báwọn kan ń bẹ dénà sí pé àwọn tí wọn ẹkún sì sórí ọwọ́ wọn ni èèyàn ò ní ṣaláì má ní wọn nu mẹ̀lẹ́bí èèyàn ò ní wọn nínú ara nínú ọ̀rẹ́ tó bá ti láwọn tí wọn nìkan ṣe já sí pé àwọn kan fẹ́ mú èyí tó bá wù wọn ní ọ̀rọ̀ ànẹ́bì tó bá fẹ́nu wọn mú èyí tó bá ti kù wọn ní í ṣe
tí wọ́n tún wá ń takò wọ́n tó bá tún ń ṣe irun wọn àríkùhù bá yapa wọn fún wọn lẹ̀ lórí wọn kàn máa dánù para wọn bẹ̀ báwọn kan ń bẹ wọ́n lẹ́sìn ṣe nǹkan tó ń sọ yẹn wọn ì tí ì rí ṣe ṣùgbọ́n wọ́n gbà lóòótọ́ ni àwọn ni wọn ì tí ì rí ṣe wọn sì takò ẹ̀ wọn sì kọ̀ndẹ́mù ẹ̀ àwọn yẹn náà ò tún ní fi wọ́n lẹ̀ ẹjọ́ máa sọ ó lẹ́rìí báwọn sábà ṣe máa ń wára wọn lọ nìyẹn àwọn sàábà kì í jìnnà sílé ànábì á sì máa ṣẹ́ẹ̀kì àfíẹ́sì àwọn sàábà rẹ̀ níbi ẹ̀bọ́n ló fi rí títí sàábà tó ṣèyàwó wọn sọ fún ànábì káwọn fẹ́ ṣèyàwó náà àwọn sábà ń fẹ́yàwó ànábì ó mọ̀ ọkọ̀ tẹ̀lé kejì ànábì kan tiẹ̀ gbóhùn pẹ́fù kan lára ẹ̀ ní ó gbóhùn tùràrí kan lára ẹ̀ tùràrí yẹn wá rùn bí tùràrí obìnrin kò sì pọ́sibù lóòótọ́ kí ara sàábì máa rùn tùràrí obìnrin ó fara kún obìnrin náà àwọn sàábì ò sì lè fara kún obìnrin tí kì í ṣẹlẹ̀ tán wọn outcome ànábì wá bèè lọ́wọ́ ẹ̀ straight wá ń bí tí o ti má rì ní lẹ́nu alẹ́ àná sí ni náà ni ó ní bẹ́ẹ̀ ni mo má rì lánàá ó ní bẹ́ẹ̀ ni òun má rì ìbànújẹ́ ṣé o wá ti ṣe wàlímọ̀ ti ṣe patí kókó wa lẹ́nu jẹ́ olóhùn ètí ìṣe àmì lọ́ọ́ ṣe wàlímọ̀ kódà kó pa ewúrẹ́ ó jẹ́ ewúrẹ́ kékeré wọ́n máa pa invite wa ká wá jẹun báwo la ànábì ṣe mọ̀ látara òórùn so wọ́n mọ ànábì máa fèsì àwọn sàábà rẹ̀ ó sì yé àwọn sàábà náà máa ń wára wọn káàkiri wára wọn lọ àwọn àfáìsì náà máa ń ṣe bẹ́ẹ̀ wọn máa pera wọn máa kíra wọn bó ṣe káwa náà máa ṣe nìyẹn ẹlòmíì ò bá rẹ lómi fún yẹn fóṣù kan wọn níṣẹ́ kí ẹ o ẹlòmíì sọ fún yẹn pé yẹn ẹlòmíì gbà ẹ̀yin ò tẹ̀ kí ń béèrè yẹn á ní mo máa ń rí kí n máa wà online ẹ máa wà online WhatsApp máa ń rí yín Facebook wà online so mo rí pé àìwà òkè ni so tí ò bá wà òkè kò yẹ kó sí online nù àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ ṣògoro àwọn èèyàn báyẹn àwọn yẹn ò ráyè títí ẹ̀ wọ́n náà ẹ̀kànkan tó bá rántí wọn máa pè wọ́n lópin ìgbà tí wọ́n bá ń ṣẹ̀sìn gbọ́dọ̀ wọn bá ti kí ń ṣẹ̀sìn tí wọ́n ṣe wọ́n àwọn yan wọ́n nù jìnnà tẹ́lifíṣẹ́ kálukú máa bá tiẹ̀ lọ ẹ̀kọ́ tá a tó fẹ́ kọ́ nù ọ̀rọ̀ àfáà tá a tó ń kà yìí náà níbàámu sí kìtàbù wà sunnah ó lẹ́rìí náà ní gbogbo àwọn kan tí à ń lélẹ̀ fún wa o ọmọ ṣáájú wa ní ẹni tí àwọn ò ní yapa ẹ̀ kódà kẹ́dọ̀ ẹ̀ jìn kílò ẹ̀ jìn táwọn ò ní jìnnà sí táwọn ò ní fílẹ̀ ẹni tó bá dún ní mọ́ sunnah tó bá dún dáadáa lórí ẹ̀ tí ń lò wà lẹ́sìn òfáàrí wà rẹ́ni tí mo yapa rẹ̀ ni man lam yakul bi hadisi rasulillahi wa in qaruba ẹni tí ò kí máa ń sọ̀rọ̀ pé ànábì sọ báyìí tí kì í máa ń sọ̀rọ̀ ànábì àwọn làwọn yapa ẹ̀ wa in qaruba kódà kí ẹnu ọ̀nà ilé ẹgbẹ́nu ti ẹ̀kúnlé ara ògiri ilé àwọn yapa ẹ̀ náà ni àwọn ò ní súnmọ́ báwọn àfẹ́sì ṣe máa ń ṣe ìyẹn tó sọ bákan náà ìṣe mọ́mú ṣáfihàn náà tó ní ó ní lam asma hada mi ò kí ń gbẹ́ nìkan kan nasabatuhu ama aw nasaba nafsahu ila ilmi tó tí wọ́n pè ní ó pè èèyàn àbí tó ń gọ fún ààrẹ sọ pé ní mímọ̀ lòun yukhalifu bi anna fardallahi ittiba amrillahi sallallahu alaihi wasallam ẹ̀rí tó wá ń yapa ànábì àtẹ̀sílẹ̀ li hukmihi àti ìsọ̀rẹ́ndà fún ìdájọ́ ànábì fa inna Allaha lam yaj'al li hadin ba'dahu illa ittiba'u Allah ò gbẹ́nu nǹkan kan innahu la qawla rajulin ẹni ẹ̀rí torí pé òun kọ́ ni kò dúnú mọ́ ọ̀rẹ́ nìkan kan qala illa kitaballahi wa sunnati qala bi kitabillahi aw sunnati rasulillah pẹ̀lú tírà Allah àti sunna Ànábì Muhammad sallam wa innama siwahuma tabi'a lahuma tó bá ti wá yàtọ̀ sí méjèèjì ni tó wá fi lè wá tẹ̀lé méjèèjì ni tọ́ fa inna fardallahi alayna wa ala man ba'dina wa qablana fi qubulil khairi an rasulillah sallam wahid la yaktarifu fi al-farad ẹ̀rí tiwa ni pé kí ni o ohun tó ṣọ̀rọ̀ yàn fún wa lé wa lórí àti lẹ́yìn wa àti síwájú wa òun ni ká gba dáadáa ká gba oore tó wá látọ̀dọ̀ ànábì wa òjíṣẹ́ Allah ẹ̀rí lọ́dọ̀ títí ẹnìkan tí ó sì ní sí kí ni o tí kò ní sí ìtẹ̀sẹ̀gbọ̀sẹ̀ ń bẹ̀ tó ohun tí ń jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn ní kí ni o òun ni
kátẹ̀lé àlá kátẹ̀lé ànábì. A tún máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ yìí inshallah àsìkò tí ẹ ká dúró báyìí náà so a tún máa tẹ̀síwájú lórí ẹ̀ inshallah nípa pé kí ni ọ̀rọ̀ olùmọ̀ láti máa fi ṣe ẹ̀rí kò tẹ̀ sí bí máa pọ̀ ẹ̀sìn yẹn pínpín àpẹẹrẹ pé àgbọ́yé ẹ̀sìn èèyàn kò tí ì tó náà nìyẹn náà. Gbogbo tírà náà pọ̀ rẹpẹtẹ dé náà kò sí tírà kan tẹ́ máa kà táwọn àfáà kan sọ pé ẹ gbọ́dọ̀ máa tẹ̀lé àfáà so àwọn yẹn ń kọ́. àwọn àbára wa sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ọ̀la inshallah àtẹ̀síwájú ní ìyẹ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.